ti ṣẹlẹ̀ tó lágbára ilẹ̀ máa mì kò sí bẹ́ẹ̀ yàn ṣe lè tó láyé ilẹ̀ ó mì tí ẹ bá mì tó bá dó yìí kan ó dó yìí kan bẹ́ẹ̀ ni pé kílẹ̀ ọ̀la ni wọ́n fẹ́ gbé ọ̀bì ọlọ́run tí mú yàn dúró wà ní dúró ilẹ̀ tí gbẹ̀yàn ní àìpé ìrẹ́lẹ̀ gbé mi ọlọ́run ní ọjọ́ òun tó bá bá yí láyé tó yẹ kí ló gbé yí mi tí ọba gbé yí mi tẹ́ bá yọrí ẹ máa sẹlẹbírẹ́tì rẹ̀ òun ní ọjọ́ tílẹ̀ tó ìka nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àwọn àjòfin tó ìka nẹ́bí Muhammad wọ́n pètè pèrò lérí ẹ̀ kò gbọ́ ọmọ wọn kò gba ya wọn kò jù wọ́n jìbìtì kò sì pamọ́ kò bá nǹkan jẹ́ ìtọ́lọ́hún jẹun náà níbi wọn nù ni wọ́n fẹ́ torí ẹ̀ lélù wọ́n wá sí ètò ìpèrò wọ́n wá wò wípé kíláàsì ẹ jẹ́ ká sáńsán rẹ̀ àbí ká pa àbí ká lè jáde ọlọ́run ló ti pé mẹ́ta wọ́n fẹ́ pọ́ wọ́n fẹ́ sáńsán ni wọ́n fẹ́ lè jáde ó níwà faramá ń bẹ́ẹ̀ tí wọ́n bá pọ́ iṣẹ́ òní kọ̀ntínú tí wọ́n bá sáńsán rẹ̀ má dé òní lè kọ̀ntínú jáde ní kó o ṣe yíra ní kó kó Mákà kó wá lọ sí Madina ìjọ náà lọ sí Suratu Tauba ìjọ tọrọ ń wá de. ilá tẹ̀síwúrú fàkọ́nínà sọ̀rọ̀ wúláwù ìsìnkú ọjọ́ lẹ́tí iná kọ́bàrú sáàdì àsìnẹ́ni sí ọmọ àbìlígá. ọlọ́run níjọ́ tó òjíṣẹ́ mi ọ̀rẹ́ mi tó jáde àti ẹnìkejì Abubakiri ọmọ àbìlígá. àwọn méjì wá wà náà gun kòtò. ìsìnkúlù ní sọ ibi ìlà dáadáa. àwọn ọ̀tá sì lé wọn padà ẹ̀mí ọ̀tá sì máa ń yí wọ́n dé ànábì débi kí wọ́n padà wọn padà Abubakiri wa ń gbọ̀n ẹ̀rù wa ń bà ànábì wa ń sọ fún Abubakiri yìí pé látàdán ó ní má bànújẹ́ o iná lámàná ó ní bí mo wà yìí ìdáwà ń bẹ ọlọ́run ọba wà pẹ̀lú wa àdáwà ní àyè. fàánzálọ́láwù sakinatahu alayhi. ọlọ́run nígbà ànábì ṣe wí bẹ́ẹ̀ ń wọ́n bá sọ tí ń jẹ́ fọkànbalẹ̀ mo sọ ọ́ kalẹ̀ fún wa. wàá dàwù bí junudin lam tarawha. ọlọ́run mo kún wa nípa pẹ̀lú ọmọ ogun téye fojú rí. wàjà alákàlùmọ̀tàn lẹ́dínà káfàrú. bẹ́ẹ̀ bá gbẹ̀yàn bọ̀ díẹ̀ díẹ̀ tẹ̀ èdèyàn tán lọ́mọ ló gbé kú ọmọ fi gàgàdàgbò ọmọ fi sara bọ́ bá gbẹ̀yàn tán kò sí yín mọ́. ọlọ́run ọba àti ọba ti pé àyádà tó pé lẹ́ẹ̀kan náà lọ́jà àrùn tó ní wọn náà fi lẹ̀. mistake táwọn ẹ̀dá máa ń ṣe nígbà bá nídìí ẹ̀dá máa ń lọ́dọ̀ ẹ̀ kò ní dáhùn. ọlọ́run yìí sọ ọba tí yẹn kàn máa ń kó lé báwọn. ìwọ ló ọ máa communicate pẹ̀lú ẹ̀ ò ní filẹ̀ njọba ọba wa ní ìdè tó ọba ti pè é yóò nẹni mi náà ni ó ní ìdìrànlọ́wọ́ kí n ṣe fún un ìgbà tá ànábì ti sọ fún àgbà kí ni òkè làtàsán iná láhàmà má fòyà ọlọ́run ọba wà pẹ̀lú wa ní ìsìn. fàánzálọ́láwù sakinatahu alayhi. ọlọ́run mo ń fọkàn balẹ̀ wá bá ń wá àyádà òun. bí junudin lam tarawha. ọlọ́run mo kún wa ń pa pẹ̀lú ọmọ ogun téèyàn fojú rí àwọn ọmọ ogun kan wà téèyàn kì í fojú rí inú atẹ́gùn làwọn ń gbé ó lè fojú rí gbogbo ń gàlùgbé ní kó security káàkiri bá a ṣe ń kó wọn kiri tó wọ́n sì tún gbé wa. la ilaha illallah. wọ́n tún yíyan gbé àti àwọn jùlọ́ọ̀dù lam tarawha. àtẹ̀gbọ́kùn ni ọba kó fún àwọn fọlọ́wọ́ fún wa ní ọmọ ogun téèyàn fojú rí látara tó lè fojú rí wọn. wàjàlá. ọlọ́run ní ohun àwọn gèrè ní tí lọ tó kéènì. yàrá kalimatan ladina kafaru sufla. àbágbóhùn wọn mọ́. wa kalimatullahi al-ulya. ọlọ́run lọ́jọ́ àlì tí mo ràn ọ́ ṣe lọ́dẹ̀ àwọn ọ̀tá ni. aláàkiri tó o ṣe yíra láti Mákà lọ sí Madina tí mo bọ́ lẹ́ẹ̀ni ó ti lọ́jọ́ tá a máa sẹlibireti òun ló ti dé tó sùn yìí bá ti dé oṣù Muharram gbogbo mọ́sálásí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo ayé àgbáyé mùsùlùmí wọn là ń ṣe yíra wọn sẹlibireti ọjọ́ tẹ́lẹ̀ ní wa tọ́yẹ̀kọ́ tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ tẹ́lẹ̀ ni à ń sẹlibireti ọjọ́ tó eléyìí wá rárá ṣe tí ọ̀rẹ́ nìkan mọ́rọ́ lọ́hùn ó sì ra Abubakiri ọlọ́run sì wá kún ọjọ́ òun là ń sẹlibireti gbogbo àwọn tó wá fara kí ìdákùnmáṣọ àdúrà fún wa yí pé yára. iná ní àdìrà àdìrò lè àgìrà àlá. lílé ànsọ́rí wálé mú àdìrà. yàrá bí iná ní àdìrà àdìrò lè àgìrà àlá.
ṣe fẹ́sì ni àwọn sàhábà wọ́n fara kí wọ́n fara gbọgbẹ́ nítorí Ọlọ́run torí ànábì wọ́n ṣe tẹ́bíyà ẹlòmíì kò wọ́n kú kí ni ànábì ọ̀sẹ̀ tí wọ́n kú. bí wọ́n bá kú ẹ̀sùn ní kọ̀ntínú àmọ́ táwọn bá kú kò sí nǹkan kan gbogbo yẹn wọn àti àwọn tọrọ fún pé wọ́n lọ́wọ́ bá ya Rabbi wọ́n lọ́wọ́ ansor àwọn tí wọ́n ànàbì lọ́wọ́ àwọn àjìrí ni wọ́n ansor àwọn tí wọ́n kó Mákà lọ Mádínà àwọn tí wọ́n àní Mádínà tí wọ́n gbowó dúkìá wọn lẹ̀ àwọn máa ń ṣàdúrà fún ọkọ̀rọ̀ wọn forí jì wọn ọjọ́ ni là ń sẹlẹbírẹ́tì ní ọjọ́ ni. ọkùnrin ní lágbára láàárọ̀ obìnrin ní lágbára lálẹ́. ọkùnrin ló lágbára láàárọ̀. obìnrin ní wà lágbára lálẹ́. alẹ́ tẹ́lòmíì lè rò pé wọ́n nísinmi kò lè nísinmi torí kò lo àárọ̀ rẹ̀ dá pẹ̀lú obìnrin. kò lo àárọ̀ ọkùnrin tí ń rìsífù kọ́ọ̀lù àlè lójú ìyàwó ẹ̀ tó ní òsín tí ó ṣe obìnrin ń wò pé òun ní tóun ṣe láàárọ̀ lóòótọ́ àmọ́ ń rí ọkùnrin tí ń fìyà jẹ ìyàwó ẹ̀ tí ń fi bí pa tí ń gbálè wálé tí ìyàwó ẹ̀ mọ̀ pálí ọkọ ni tí sì ní òsín tí ó ṣe ó gbà pé kò sí tóun ṣe nítorí pé ọkùnrin ló lágbára láàárọ̀ alẹ́ ẹjọ́ tí wọn náà bá retí kó ṣe ọ̀hún yóò ràn ọ́ létí tó ṣe láàárọ̀. bàbá pélé yóò bá ní yé nítorí ọjọ́ alẹ́ lòun fi kóyàwó púpọ̀ jọ ni bí nǹkan náà ò bá wí bẹ́ẹ̀ ṣé torí ọjọ́ alẹ́ nìyẹn fi kóyàwó púpọ̀ jọ ni. eléyìí ó bá wí yóò nítorí ọjọ́ alẹ́ lòun fi kóyàwó tóun náà bá wí yóò nítorí ọjọ́ alẹ́ lòun fi kóyàwó jọ. àṣìsọ ni àṣìgbọ́ ni kò sí tí ń jọjú alẹ́ níbi à ń kóyàwó jọ. kò sí tí ń jọjú alẹ́. níbi à ń kóyàwó jọ. sẹ́ni tó wá níyàwó kan sí kò ní lọ́jọ́ alẹ́ ni. àníyàn rẹ ní ó mọ́jú alẹ́ rẹ dáa àti iṣẹ́ tó bá ṣe. àníyàn. kí làníyàn òun náà nínú kan tó lò pẹ̀lú ìyàwó rẹ ní ó mọ́jú ọjọ́ alẹ́. àti sí ọwọ́ rẹ tó bá fi pèsè alẹ́ kalẹ̀ fún ara rẹ kì í ṣe ká kóyàwó jọ ní múyàn lálẹ́. mo lẹ́ni tó níyàwó mẹ́ta ló fẹ́ nítorí ọjọ́ alẹ́ kò lọ́jọ́ alẹ́. kò lọ́jọ́ alẹ́. àárò bá tọ̀ sọ fún un. àníyàn rẹ àti iṣẹ́ tó bá ṣe ní ọjọ́ alẹ́ rẹ ó dáa. ìwọ tó níyàwó ìyàwó tó fẹ́ ó mọ̀ pé gbogbo obìnrin ni yóò padà béèrè kú tó pa ọwọ́ bàbá wọn lọ́jọ́ alẹ́ lọ́wọ́ ọkùnrin ni. gbogbo obìnrin ọkùnrin ní lágbára láàárọ̀ obìnrin ní lágbára lálẹ́. ọkùnrin ló lágbára láàárọ̀. obìnrin ní wà lágbára lálẹ́. alẹ́ tẹ́lòmíì lè rò pé wọ́n nísinmi kò lè nísinmi torí kò lo àárọ̀ rẹ̀ dá pẹ̀lú obìnrin. kò lo àárọ̀. ọkùnrin tí ń rìsífù kọ́ọ̀lù àlè lójú ìyàwó ẹ̀ tó ní òsín tí ó ṣe obìnrin ń wò pé òun ní tóun ṣe láàárọ̀ lóòótọ́ àmọ́ ń rí. ọkùnrin tí ń fìyà jẹ ìyàwó ẹ̀ tí ń fi bí pa tí ń gbálè wálé tí ìyàwó ẹ̀ mọ̀ pálí ọkọ ni tí sì ní òsín tí ó ṣe ó gbà pé kò sí tóun ṣe nítorí pé ọkùnrin ló lágbára láàárọ̀ alẹ́ ẹjọ́ tí wọn náà bá retí kó ṣe ọ̀hún yóò ràn ọ́ létí tó ṣe láàárọ̀. òun ní ọjọ́ pọ̀lọpọ̀ ọkùnrin mi ò lálẹ́ kì í ṣe ká kó ìyàwó púpọ̀ jọ bá kó gbogbo wọn jọ bá wò ti pọ̀ tóun tó o bá lo àníyàn rẹ pẹ̀lú wọn pẹ̀lú inú kan rẹ àti iṣẹ́ rẹ pẹ̀lú wọn ó padà jìyà lọ́jọ́ alẹ́. bí èèyàn bá wá fẹ́ yọ ọ̀kan ṣoṣo báyìí tó o bá fìfẹ́ bá a lò tó o fàníyàn rẹ bá a lò tó o fọkàn rẹ bá a lò tó ṣe dáadáa pẹ̀lú ẹ̀ lọ́jọ́ àárọ̀ bó bá di alẹ́ rẹ̀ ó dà. kákóyàwó jọ òun kọ́ lọ́jọ́ alẹ́ ẹ̀dá. àwọn tó bọjú alẹ́ wọn jẹ́ gan pọ̀ ju àwọn tọ́jú alẹ́ yẹ lọ. àwọn tó bọjú alẹ́. nítorí ọ̀pọ̀lọpọ̀ tí ó fẹ́ yàwó púpọ̀ tí wọ́n láwọn fẹ́ nítorí ọjọ́ alẹ́ wọn ò rọ́jò alẹ́ yẹn gẹ́gẹ́ practice. ìpọ̀jù ìyàwó yẹn lọ́jọ́ alẹ́ náà ló jẹ́ kí ìyàwó padà pọ̀ nítorí gbogbo ìyàwó yẹn náà ni wọ́n ṣẹ̀ àwọn á padà dáwọ́ jọ fìyà jẹ. torí obìnrin yẹn gbàgbé ọ̀rọ̀ gbogbo obìnrin kọ̀ọ̀kan ló sì mú ọkọ sínú díẹ̀ nu wọn ló lẹ́mìí ìdáríjì ní òsì tó lẹ́mìí ìdáríjì àmọ́ díẹ̀ nu wọn ni. èyí tó dáa jù náà ni pé kó lónú kan àtọ̀ kankan pẹ̀lú wọn àtàníyàn rẹ̀ tó bá wá lò pẹ̀lú wọn tóun bá wá kú òun kù kóun ò ní lo àníyàn rẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ alẹ́ òun lọ́lọ́wọ́ padà wá yọ sí. lọ́lọ́wọ́ padà wá yọ sí àmọ́ wọ́n lónú kan fún láàárọ̀ mọ́ ṣàbòsí fún láàárọ̀ tágbára ń bẹ lọ́wọ́ tiẹ̀ tó mo sọ fún wọn lẹ́ẹ̀kan mo lọ́kùnrin ló lágbára àárọ̀ obìnrin ló lágbára ọjọ́ alẹ́ tó wá láàárọ̀ tágbára ń bẹ lọ́wọ́ ọkùnrin náà tó lè lò lórí obìnrin bó ti wù ọ́n wá lò dáadáa.
ló dáadáa. ló dáadáa má gbé àlè wálé má rìsífù kọ́ọ̀lù girlfriend lójú ìyàwó ẹ̀kọ́ máa ṣe ń ṣe pé kò sí tí ó ṣe tínú rẹ̀ fi ń bàjẹ́. Iyakumullah. tọ́jú ẹ̀ jẹ́nu rí ó dùn yóò dùn orí yóò bẹ́gbẹ́ pé wọ́n dà pọ̀ mọ́ lọ. ọba ti dà pọ̀ mọ́ lọ òun ti free nìyẹn àmọ́ ká péyàwó jọba mú kọ́pọ̀lọpọ̀ máa fi kọ́ ojú alẹ́ yẹ òun kọ́ lọ́jọ́ alẹ́ o ẹni tó bọjú alẹ́ rẹ̀ jẹ́ ló pọ̀ ju ẹni tọ́jú alẹ́ rẹ̀ dá lọ. Ọlọ́run bòyìn láti yọ̀nà járe pẹ́.